sún mi bárẹ̀ orí o sún mi bárẹ̀ Elédùà onísábàbí ire wá sún mi bárẹ̀ orí mi àpèrè mo bẹ̀ sún mi bárẹ̀ wá sún mi bárẹ̀ orí o sún mi bárẹ̀ wá sún mi bárẹ̀ orí o sún mi bárẹ̀ Elédùà onísábàbí ire wá sún mi bárẹ̀ tá bá ṣe kó fi sún mi orí mi bárẹ̀ àpèrè mo bẹ̀ sún mi bárẹ̀. mo fi ọwọ́ mi gba ẹlẹ́dàá mi mú mo bẹ̀ orí mi kó fi rẹ́gbẹ̀ mi o ara ayé mi kó fi rẹ̀ hàn ni mo fẹ́ orí aláìyan ọmọ gbé mi o mo bẹ̀ aláìyan ọmọ gbé Wá sún mi bárẹ̀ orí o sún mi bárẹ̀ ara ayé mi o wá sún mi bárẹ̀ orí o Ìgúsù ní sún mi àríwá bárẹ̀. ìlà oòrùn ìwọ̀ Elédùà oòrùn onísábàbí ire wá sún mi bárẹ̀ sún mi bárẹ̀ orí mi àpèrè mo bẹ̀ sún mi bárẹ̀. jọ̀wọ́ orí mi o mo bẹ̀ wá gbọ́ ìwọ láláyọ̀ mọ ìrètí mo tẹ̀lé o ìwọ ló ṣáájú ayé tí mo tẹ̀lé aráyé máa fi ìrètí mi ṣàpínlẹ̀ mo bẹ̀ kí n má ṣiṣẹ́ òfẹ́ lómi jẹ́ kí n má ṣiṣẹ́ fẹ́ lómi Wá sún mi jẹ́ bárẹ̀ orí o òun ni mo sún mi bẹ̀ bẹ̀ bárẹ̀. fún kí n má ṣiṣẹ́ Wá sún mi foníṣẹ́ bárẹ̀ orí o sún mi bárẹ̀. jẹ́ kí rere lábọ̀ ọjà lé o Elédùà onísábàbí lábọ̀ ire ọjà wá sún mi ayé bárẹ̀. mi jẹ́ rere o Orí mi àpèrè mo bẹ̀ sún mi tayé bárẹ̀. mo fi ọwọ́ mi gba ẹlẹ́dàá mi mú mo bẹ̀ orí mi kó fi rẹ́gbẹ̀ mi o ara ayé mi kó fi rẹ̀ hàn ni mo fẹ́ orí aláìyan ọmọ gbé mi o mo bẹ̀ mi mo Wá sún mi bẹ̀ bárẹ̀ orí o sún mi bárẹ̀. sún mi bárẹ̀ jàre Wá sún mi bárẹ̀ orí o tèmi ni sún mo mi sọ bárẹ̀. mi ò mọ tiẹ̀. Elédùà onísábàbí ire wá sún mi bárẹ̀. ìkọlù kọgbà ọ̀tá sọ ọ́ dìre Orí fún mi mi o àpèrè mo bẹ̀ lójú sún tọ̀tá mi láyé bárẹ̀. sún mi bárẹ̀. Wá sún mi bárẹ̀ orí o sún mi bárẹ̀. No, it's not possible. Kò possible. Aláṣẹ ò ní lè ṣe ni. Kò tí ẹ̀ lè ṣe rárá. Pé kí èmi gbé ọmọ lọ sí abúlé níbi tá a ti gbé ọmọ. Kò lè work. So kí lọ ṣẹ́dùn kan, ìwọ náà tiẹ̀ rò. So káwọn political mates mi kọ́ bẹ̀ sí ní sọ̀rọ̀ bí kiri ìgboro pé èmi lọ jọmọ gbé àbí káwọn ará àdúgbò tiẹ̀ kọ́kọ́ péjọ lé wa lórí kọ́ bẹ̀ sí ní ìlú abúlé tẹ̀lé wa. Kò lè work. It can't. Òkìkí, why you like this? Bàbá mi ò mọ rí ìnáwó lè introduce mi sí. Nǹkan ṣẹlẹ̀ nìyẹn mo dẹ̀ lọ bá mo ṣàlàyé fún. Ó dẹ̀ sọ ohun tá a máa ṣe olóòṣe. Ṣé ká máa wọ ọmọ yẹn káyẹ̀ máa bàjẹ́ lọ ni? Owó my dear ṣo fẹ́ gbọ́ kò sí nǹkan tó máa ṣe ọmọ yẹn jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó máa ṣe jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ló sọ lẹ́nu sí káwọn president kọ nǹkan tí ò dá pa mi ni and you know my political status in this society ó wà lọ ń gbọ́dọ̀ sí bàbá tó sọ gíríbìrì ṣe kò lè work. Ìmọ̀tara ẹni nìkan ń pa ẹkú lọ o. Gbogbo nǹkan tí wọ́n mọ̀ láyé politics ni kò sí ètò kan pẹ̀lú àwọn ọmọ. Ṣé bá yẹn máa ṣe náà nìyẹn? àní kò possible. Kí ni ò possible? It's not possible. We have to do something about it. You We have to. but my boy. What's up? My baby. My baby. My son. Oh, what a dad. Oh, that's my dad. I am so very proud of you guys. We're proud of you too, man. As a matter of fact, I must tell you this. You both are the best parents in the world. Like seriously, mom. So, Mo mọ̀ pé ebi àti máa pẹ̀ méjèèjì báyìí sí, àbí? Like seriously. But you guys need to freshen up first. Ẹ lọ sókè, ẹ lọ freshen up. Ẹ wá padà sí dining, ẹ wá jẹun. Mo ti prepare favourite meal yín. wow, that's my mom. That's cool, thank you. Yeah, come on, girl.
Alright. Aren't we lucky? Yóò padà wálẹ̀, kò ní rẹ̀ tó padà gbàrẹ̀kẹ́ lẹ́mí ò dá sí. Kẹ́hìndé. Ma'am. Kí ni kò tàwa ṣe níbi báyìí gangan? Ó kàn ṣáà ń sọ fún mi pé kí ni ṣó. Níbo ni bíbá yìí? Ìyá Kẹ́hìndé. Ṣé rí mo fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kan ni. Mo ṣe ní ká wá sọ̀rọ̀ mi. Mo mọ̀ pé nígbà tá a bá parí ọ̀rọ̀ wa ń bí gbogbo nǹkan tá a wá ṣe ní pátápátá ayé yín ni. Ó fẹ́ bá mi sọ̀rọ̀. Ló wá lè sọ fún mi nínú ilé ọ̀dọ̀ mi. Ló wá mú mi bọ̀ ń bíbá yìí. Ìyá Kẹ́hìndé, ẹ jókòó. Ó dà ọ́, òun lọ. Ìyá Kẹ́hìndé, ṣé rí gbogbo ìtọ́jú yín lórí mi pátápátá ni mo rí. Gbogbo àdágbé, àdáfà yín lórí mi kí n lè jẹ́ èèyàn pátápátá ni mo rí. Mo appreciate it. Kò sí ìyá mi láyé tó lè dàbí ìyá mi. Àbí àmọ́ tó tọ́ ni. Gbogbo ìgbìyànjú yín lórí mi láti jẹ́ pé kí n di olóore láyé pátápátá ni mo rí. Gbogbo ìgbìyànjú yín láti jẹ́ kí ọjọ́ ọ̀la mi dára pátápátá ni mo rí. Mommy, you're the best mom in the world. Gbogbo nǹkan tẹ́ ṣe nítorí mi pátápátá ni mo mọ̀. Àmọ́ ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín. Ìyá Kẹ́hìndé, mo fi gbogbo nǹkan tẹ́ níbẹ̀ yín. Gbogbo nǹkan tẹ́ fẹ́ kí n jẹ́ lọ́jọ́ ọ̀la mo tún fi bẹ̀ yín. Mami, iṣẹ́ tẹ́ ń ṣe mo fẹ́ kẹ́ fi sílẹ̀. Mi ò bínú sí yín. Mo mọ̀ pé torí tèmi náà lè ṣe ń ṣe. Torí kí n bá lè jẹun. Torí kí n bá lè jẹ́ èèyàn. Lè ṣe gbogbo nǹkan tẹ́ ṣe yìí. Àwọn ẹ̀jọ̀. Ẹ̀yin lè máa sọ pé téèyàn bá ti ń dàgbà ó máa ń yọ ogún jà ní. Ara yín ti ń dára gbà. Mo gbàdúrà pé lágbára lọ́wọ́ Ọlọ́run màá lè ṣọmọ fún yín kalẹ̀. Iṣọ́ má dẹ̀ jìnnà fún yín jẹ. Ṣé rí inú ilé tá a wà yìí? Ibi tí mo lè ṣe gbà táwọn máa gbé lélẹ̀. Bẹ́ẹ̀ni, ẹ ṣẹ́gun ìyá Bẹ́jú, ẹ ṣẹ́gun ìyá Kẹ́hìndé. I really appreciate you. Ọmọ Kẹ́hìndé, bó ló ti rí owó tó fi gbá bíbá yìí? Mami, ṣé ẹ mọ̀ pé mo ń ṣe tutorial fáwọn èèyàn, mo dẹ̀ tún dájọ́. Àwọn owó tutorial àtàjọ ẹni mo tú papọ̀. Lóòótọ́ ni pé kò ká wọlé àti àwọn nǹkan tí mo ra sínú ẹ̀, ṣùgbọ́n mo tún gba lóun díẹ̀ lọ́wọ́ àwọn cooperative tí mo dẹ̀ ní gbàgbọ́ pé lágbára lọ́wọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà máa dáwọ́ tí mo yá lọ́wọ́ padà. Mo Kẹ́hìndé. Ẹ̀yin ní kẹjọ nítorí Ọlọ́run kébí tẹ̀ ń ṣe sílẹ̀. I love you more. You're the best mom in the world.
Okay, dear. Mommy. Mo ti bọ̀. Ọmọ ìpín gbogbo nǹkan tí mo ṣe. Ọmọ ìpín torí tí ẹ náà ni mo ṣe ṣe. Kò ṣe gbogbo ẹ̀mí náà. Àmọ́ tó bá wá sọ fún mi pé mo fẹ́ kí n ṣe mọ́. Ó di dandan kí n jáwọ́. Kéde. Mo pinnu fún ẹ láti ní lọ. Bíbí ti ṣe mọ́. Má sunkún. Àbẹ̀wò tó tọ́ ni. Kò sọ bí mo tó lè ṣe ju tẹ́ ṣe. Ìyá mi. Ṣé rí èmi mo wà nílé mo ráyè fún yín níta ń ṣe ẹ̀fílẹ̀ má bá yín ṣe èèyàn wọlé ìsìn kẹlẹ̀ rest má bá yín tó gbọ́ ọjà yín má bá yín tajà shop ẹ má wọrẹ́. Ọmọ kankan mo ti gbọ́ jẹ́ kí nǹkan tẹ ìgbélé sílẹ̀ mi. Màámi a ní wọlé kẹlẹ̀ rest má bá yín ṣe kí ni kí lẹ́yìn tó ń bẹ̀rẹ̀ àti mi lè bá yín tó ẹ̀fílẹ̀ má bá yín ṣe. Ó dáa mo ti gbọ́ ìwọ kọ́kọ́ kó àwọn ilé kó wọn lọ síta náà màá dúró díẹ̀ tó bá ti padà dé màá máa wọlé lọ. Ẹ bẹ̀rẹ̀ ni ẹ o a máa jà o. Àní mo ti gbọ́ tiẹ̀ kó àwọn ilé lọ síta. Mo ti wá. Uncle. Alpha. Mo dẹ̀ rán títí tí o gbọ́ tẹ́ mo cross tí wá bẹ́ẹ̀ àti pé kí ló ń fi ọ̀tà ṣe. Kí ló dé náà kí ló ṣe yín náà kí ló ṣẹlẹ̀ náà ẹ fẹ́ ra nǹkan ẹgbẹ́ rọ́bà tó èmi láìkẹ́ o. Níbo ni mọ́tò ẹ wà gan-an? Hello. Kí ló ń ṣe ẹ járẹ̀ náà Jude ló ń sọ̀rọ̀ kí ló ń ṣe fẹ́ sọ pé mọ̀ mi ni. Ṣọ́ọ̀bù má mi lélẹ̀ àwọn àtàn kan bí kí lẹ fẹ́ rà. Mi ò rẹ́ni tì máa ti fún Jude ló ń sọ̀rọ̀ náà kí ló ń ṣe ẹ náà. Ẹ wo bí orúkọ tèmi ò kì í ṣe Kenny lórúkọ mi ṣọ́ọ̀bù mọ̀ sí mi rè and by and large mi ní mọ́tò mi lọ́kadà tó bá fẹ́ ra nǹkan ní kẹ́ ẹ sọ. Ọ̀gá má bínú gbà ẹ. Mo ti mọ orú yín mo máa rí inú fíìmù ẹ fẹ́ tọrọ wá àbí ẹ wo bí èmi kò tí ì yọ ẹ̀rí ní £1 ṣíṣí ẹ̀rí. Ẹ̀bùn. Ẹ má bínú ẹ̀bùn kì í ṣẹ̀bù Ben kí lè fẹ́ rà. Mo fẹ́ ra káàdì. Ẹ lè lò rúrú nẹ́tíwọ̀kì wọn. O ní 400. Sorry. Ẹ̀bùn. Ọ̀nkú ṣe bí ká lè fẹ́ rà mi kì í ṣẹ̀bùn Kenny lórúkọ mi Kọ́ìndé lórúkọ mi ní ṣẹ̀bùn. Méjì lọ́lọ́run dáyàn o. Ọ̀nkú ó possible. Ẹ ní láti rẹ̀ tí mò ń sọ. Méjì lọ́lọ́run dáyàn o. Ọ̀nkú ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó possible ẹ mú owó káàdì wá. Ẹ ṣe. Ṣé fẹ́ ra nǹkan mi? Irọ́ mo rà. Ẹ ṣe gan, thank you so much.
Èwo ni? Ẹ fẹ́ ra káàdì, ẹ fẹ́ ra káàdì. Èwo dẹ̀ ni? Ẹ̀ẹ́dẹ̀ bí ẹ̀ kẹ̀yìn ẹ̀bìn. But seriously, kí ni ìfẹ́ máa di òótọ́ mọ́ mi lọ́wọ́ o? Ó ti di òbí méjì tó máa ṣe mí fún èèyàn kan o. Ọlọ́mọdé àríra burú. Mo fẹ́ rẹ̀ yín. Tẹ́ni ẹ bá ṣe ẹ̀sìn wọn á mú mi nìyẹn. Mo fẹ́ rẹ̀ yín. Ẹ má bínú. Kí ló ṣe iṣẹ́ ń yọ̀ ni? Mo ti wà nígbà tí pẹ́ tí mo pa mo fẹ́ rẹ̀ yín. Tọ́jà yóò bá pè yẹn lọ máa pọ́n mi ta. Ẹ má bínú. Ẹ fẹ́ rà. Ẹ fún mi lẹ́yìn 8. Mi lè fún yín lẹ́yìn iṣẹ́ bẹ́ẹ̀ rẹ̀ yín làbí kí n fún yín. Ẹ ti fún mi nìkan rí lánàá. Ẹ fún mi lẹ́yìn 8. Owó wà lápò mi. Láti rà lẹ́yọ kan o. Ó jẹ́ pé nǹkan tí mo rò ló fi ṣẹlẹ̀ báyìí. Tó bá jẹ́ bẹ́ẹ̀, inú mi á máa dùn. Táyé lolú mi. Mami, ṣe rí pẹ̀lú àwọn àpéjú ètò máa ń ṣe fún mi àti kejì mi jọra wa gan. Ó possible. Lóòótọ́ ni pé mi ò fojú rẹ arákùnrin tó ń sọ eré. Ṣùgbọ́n àwọn tí wọ́n rí mi, wọ́n jẹ́ kó máa yé mi pé ń ṣe la jọra bí ìmọ̀mọ́. Kódà wọ́n jẹ́ kó máa yé mi pé pípé ṣe ni wọ́n pa méjì sílẹ̀ ni. Wọ́n la jọra wa gan. Possible kó jẹ́ pọ̀ náà ni. Ṣòrí, pẹ̀lú gbogbo nǹkan tó sọ yìí, Táyé lolú mi ní láti jẹ́. Táyé lolú. Yeah, what's that? Hold it. Hey, my dude. How far? Are you alright, Richard? You don't come out today. And now? You never come out. I've been there all day. Richard. I've been seeing one guy. To buy a boy. You need to see this guy where they talk. Wo, tó bá sọ pé replica èèyàn. This guy na a replica. Ẹ jọra yín bí ìmúmú. Ó dàbí pé wọ́n jọ pọ̀ yín méjì sílẹ̀ lẹ́ni. Listen to me. Ṣorí, kò séèyàn tó dàbí èmi. Èmi nìkan Ọlọ́run dá. Torí ẹ̀, ilé ọwà yìí kò jọra wọn. Ẹnìkan tó ṣe é náà ń pè ní mirage. O ti ń fantasize láti rí mi. Fanta what? I no fanta anything o. See, I don't even mo ti lọ bá àbùbọ̀ tí mo ti lọ fọwọ́ kan lọ́kì tó mọ̀ pé wọ̀kọ́. I don't go meet am. Wo ẹjọra pa na your twin má gbàgbé if you wan make I do na come make I the only thing tó yàtọ̀ láàrin èmi èjì kò ju pé Otush and the guy na Paco boy kind of ìyàtọ̀ nìyẹn. Mo ti gbọ́ ẹ ẹni tó bá jọ mí wàhálà tẹ̀ nìyẹn. Yeah. So ọfà kí ló wà lẹ̀ àwọn tí wọ́n yẹn ń kọ́. Lift mo you no go like meet this guy. Guy leave that one kí ló dé fẹ́ gbọ́ lórí ẹ̀ ni. Ó dẹ̀ ń pariwo ń tẹnu mọ́ ọjẹ́ look at you kí ni gan. Ẹ tì mí dáwọ̀ ṣé ìwọ náà dàbí mi? Ó dàbí kò fẹ́ gbowó ń di àbí? Tó bá ti gbowó ń di ẹ̀ make we talk better ten. Àwọn tí wọ́n kọ́. Timode. Now you're talking. Mo wà. Hey, Mom. I see you, darling. Ilé ọkọ mi. Ṣé àlàáfíà ni? Mom. Báwo ni dé ẹ? Ìbádùn lẹ́wà. Mo jẹ́rìí. Èyí tá a rí ẹ wẹ́rẹ́ yìí, ṣé ìṣe pé owó ló tún wá béèrè? Mọ́mì, ẹ ti ẹ fẹ́ sọ mílíọ̀nù kan pátá ni.
So nǹkan tẹ́ ẹ sọ sí ni pé tí mi ò bá tí ní ìdòwò mi kí n wálé ra ẹ̀. Mo mọ̀ ẹ́ ní ṣé o fẹ́ This is my home. I know. Kalu ni ẹ́. Oh my God. Borojú bíi ti bàbá ẹ̀. Sọ́mi sí wàhálà. Mọ́mí, tí mi ò bá fojú jọ dáàdì mi, ta ni mo fẹ́ fojú jọ? Ṣé àwọn tó máa ń ṣe fíìmù àfisọwọ́ tó kọlà ní kí fojú jọ? No! It's not possible! I'm a proud son of my father. Mommy, yeah, that reminds me. Àwọn ọ̀rẹ́ mi sọ kọ̀kọ̀ fún mi. Kí ni? Wọ́n ní àwọn orí èèyàn kan tó jọ mi. As a matter of fact, wọ́n jẹ́ kó máa yé mi pé resemblance ẹ̀ pọ̀ débi pé mi àti ẹni ẹ̀ jọra wọn gan. In fact, wọ́n láwọn orí ẹni yẹn àwọn rò pé mi ni. Really? Can you beat that? Ẹni tó ń sọ yìí ṣé ìwọ àti ẹ̀ ti ríra yín sójú? No, mi rí rí. Ó ń jàre ọkọ mi máa yẹ kẹ́ni ọkọ ń pùkọ̀ ọ̀bànújẹ́ fún ẹ o. Ṣòro àwọn èèyàn kan máa ń like láti máa fẹnu wọn túkùtùkù kiri ilé ni. Èwo làbọ̀rọ̀ máa sọ pé èèyàn kan jó èèyàn kan. Exaggeration nìyẹn. Irú jíjọ wo ló wá fẹ́ tó bẹ́ẹ̀? Èmi kan sọ pé báwo la ṣe máa jọra wa débi pé àjọra 100%. Mo jẹ́ kó máa yọ pé fine, ó possible then. Any which way, méjì ló máa ń dáhùn èèyàn. Àti pàápàá ṣorí tó bá sọ pé èèyàn méjì jọra wọn kò dáa káwọn méjèèjì máa fojú kanra wọn. Yes. Tó bá fi lè fojú kan ara wọn báyìí tọ́ ríra wọn sójú ó ṣeé ṣe kíkan ní wọ́n jọ́ lọ́hùn pé o. Bẹ́ẹ̀ni. Mọ́mí. Superstitious mama. Ẹ̀bùn olúwa. Mọ́. Eléyìí ò kì máa kí n ṣe superstition. Ó tọ́ ni mò ń sọ. Ẹ ti wú African magic dànù. Any which way. Ẹ wo wàhálà tí wọ́n ní ẹyọ ti ẹ̀kọ́ mi náà. And mọ́mí. Kí lẹ nílé téèyàn lè fẹ́ràn jẹ? Don't tell me pé oúnjẹ ló gbé wálé o. Tẹ́lẹ̀ nǹkan. Gbogbo nǹkan pátá láyé yìí ló fi jọ bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni o, but at the same time mọ́mí, ìyá àgbà ròyìn, wọ́n lẹ́yìn kó oúnjẹ yá tì. Sweetheart. Daddy ẹ̀bù. Wàhálà ti wà o. Wàhálà bí báwo, ilé ìṣẹ̀lẹ̀. Òkúta sin lọ́jọ́ sí ẹsẹ̀ ti wà ń ta. Look woman, gbọ́rọ̀ tó ń sọ ẹ̀ ò yé mi. Òkú o lẹ́sìn tẹ́ ẹsẹ̀ yọ síta. Tell me what is going on. Kò yí da panic bolẹ̀. Kò burú. A ní ìkejì ẹ̀bùn olúwa. Àwọn èèyàn ti ń rí around. But ṣáà méjì ò tí ì ra wọn ṣá. According to what he told me, wọn ò tí ì ríra wọn. Torí mi gan ò fi lọ́kàn balẹ̀ mò ń ṣẹ̀rù bá ní pé tó bá léèyàn méjì jọra wọn wọn ò gbọ́dọ̀ fojú kanra wọn torí ikú ló máa já sí. Ìbẹ̀rù yẹn mo sì kó sí lọ́kàn báyìí. That's my woman. Kò tí mo ṣe máa ń trust ẹ nìyẹn. Sórí ọgbọ́n àgbà tó fi tó yẹn tó ní pé táwọn méjì bá rí ra wọn aburú máa ṣẹlẹ̀. You just keep on telling him that kó máa fi ìbẹ̀rù yẹn sí lọ́kàn. But notwithstanding. Àkòrí mi máa dórí olórí o, ire o mo gbà mú. Ọ̀rọ̀ etí ń pọ̀pọ̀ sí. Ẹ ní sùúrù fún mi. Okay. Ẹ fún mi di ìrọ̀lẹ́. Ẹ máa pẹ́ fúnra mi. Ẹ ṣe gan ni. Na the guy be this now tí mo sọ fún ẹ. Kò bẹ̀rẹ̀ ìjọra kí ni ìyàtọ̀ yín. I'm second. Báwo ni life pẹ̀lú ẹ? We thank God. Uncle Bobby, God bless you. That's good. It's good. Kò sí wàhálà. Wọ́n wà okay. Ọmọ, wo
kọ́ lè jẹ́ pé ó yá wọn lẹ́nu pé wọ́n rí ẹni tí mi àti ẹjọ́ jọra wọn gan. Inú mi dùn láti pàdé yín mà. Pẹ̀lẹ́ ọkọ mi. Jọ kí lorúkọ ẹ? Ẹ̀bùn Olúwa lorúkọ mi mà. Ẹ̀bùn Olúwa. Bẹ́ẹ̀ ni mà. Ṣé Èkó bíbá láwọn òbí ẹ ń gbé? Oh yes, Èkó mi ní Abẹ́òsì. Adéwò mi kì í rí wọn. Báwo gan ni mo ṣe lè rí wọn? Ìyẹn gbọ́dọ̀ jẹ́ big deal náà. Though my dad is a very busy person, you know. I'm busy gan, but I can still work things out. Màmá bí máa ṣe arrange bẹ́ẹ̀ ṣe máa meet ara yín. I'm very sure pé àwọn ọkàn wá fẹ́ mọ̀ yín. Ó dáa, ó ṣe ọkọ mi. Kí wàá ní kí n fi ṣẹ́ lálejò? Mo wà okay for now. Omi ńkọ́? Okay. Been the first time to my wabi. To buy insist. Omi yẹn náà wà okay. Kẹ́hìndé. Mami. Bá mi bomi wá fún kó mu. All right. Ṣé tútù ló fẹ́ àbí? Oh, cool water is okay. Oh, thank you. Pẹ̀lẹ́ ọkọ mi. O ní pé Èkó bíbá ìlú mi. Bẹ́ẹ̀ ni mà. Èkó lọ bí ẹsẹ̀. Oh yes. Yeah. Inú mi dùn láti pàdé yín lẹ́nu gan ni. You need to see this guy yourself. He's just a replica of me. Ìgbà tí mo rí bọ̀bọ̀ yìí, ó dàbí pé mo ń wúra mi ní mìíràn ni. Yes. Akíkà, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Ẹ̀bùn Olúwa sọ́dún ẹ̀ ti pọ̀ jù. Listen to her. Please, Hassan, you need to see this guy. He is just like me. Bí mo ṣe rí gangan ló ṣe rí. Fine, máa ń gbọ́ ọ̀nà máa ń jọra wọn, but eléyìí ti pọ̀ jù. Ẹ̀bùn. Yes, Dad. Ọmọdé ló ń ṣe ẹ́. Because tí ó yẹ pé ọmọdé ló ń ṣe ẹ́ ni, ó yẹ kó mọ̀ pé èèyàn méjì lọ́lọ́ máa ń dá. And perhaps, and it's very very possible, kí ẹnìkan kó jọ ẹnìkan. Ìyẹn mean pé bóyá any connection kankan. I just want you to erase that thing from your mind. Dear, kí tiẹ̀ ní interest ẹ̀ ní ọ̀rọ̀ lẹ́yìn kan? Kí ni tiẹ̀ gangan ní ẹ̀yẹ́ ni òye mi? Mọ́mí, ṣẹ̀rí kún ṣe pé bóyá mo ní problem pẹ̀lú pé èèyàn kan jọ mí àbí nǹkankan. But bóyá ìgbà tí mo meet àwọn people yẹn, bóyá condition tí mo bá wọn ló ń fún mi this strange feelings. Condition? Bàtà ni, níbo? He invited me over to his place. Mo gbé. Ọmọ yìí ti ń tọ́jú bọlé o. Kí ló dé ẹ̀bùn ṣó fẹ́ pa wá ni? Kí ló ń wá kiri títí? Kí ló ń tú ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀? Kò sí bí dínú nǹkan tá à ń sọ yìí náà. Yes, and as a matter of fact, àwọn people they mean no harm. Son, ṣe o rí pé òbúkú. If at all you want to be choosy about friends, ó yẹ kó mú ẹni ẹ wá sílé náà. Kémi pẹ̀lú ìyẹ ká access ẹ̀ bóyá dùn bá rìn ni. No. It really disappoints me. I'm sorry, Dad. I'm sorry. But our people, they really love to meet you. Wọ́n fẹ́ mọ̀ yín. Meet Sani. And of course. You better don't bring in anybody into this house. Tó bá try láti mú ìyàwó kan wọnú ilé, wàá rí tí màá fojú ẹkùn. Ní sùúrù. Ẹ̀bùn, wàá dá yẹ̀ lóhùn. At your own convenience. Thank you, Dad. That's my dad. I need to freshen up. Come on, bro. Come on. Kí lẹ fẹ́ mọ̀? Omi àbí juice?
ó ṣe mo dúpẹ́ ọkọ mi. Ilé tó túmọ̀ sí pé àwọn padà wà rí wọn. Yes, I'm back. Alright, come on. Can you share? Come on, dog. I take a cinema. But báwo ni Daddy ṣe ń ṣe báyìí? Kí ló lè fà kí Daddy máa avoid money? Because it's just so obvious. But Daddy avoid money now. Mo sọ fún tẹ́lẹ̀ pé ọmọ yìí bọ̀. Àwọn oníbó kò sí problem. What could be going on? Daddy went back kitchen salon for you in his own house. There's something wrong somewhere. Kí ló dé gan-an? Kí ló ṣẹlẹ̀ fẹ́ fi wàhálà pa mí ni? Má mì mí kankan, má mì mí. Kí lóbìnrin yìí ń wá gan, ṣó fẹ́ dàbí lẹ́bi irú ni? Kí ni mo rà ń gbà yìí tí mi ò sanwó? Kí ló ń wá nu ẹbí mi? Mom, anybody that let you now. This thing is very, very simple. Mommy, what are we fẹ́ simple gan? Wọ́n fẹ́ mọ̀ yín ni, and that's all. Wọ́n fẹ́ meet yín now. Ẹ̀yin lè ń fa kí ni bí pé it's one big deal. No! Kí ló burú pé èèyàn kan fẹ́ meet yín. Wọ́n tún now. I'm going last time no, so that no scope no scope me nìyẹn. Daddy jáde, wọ́n gba kitchen lọ, wọ́n sá lọ. Will you keep quiet? Yes, that's your mother. Mom is wrong. Will you keep quiet? Ṣọ́ráyé, ṣòrí bóyá sọ̀rọ̀ sí bàbá ẹ̀. That's an insult. Àdè tọ́ ẹ báyìí. Ṣé o tán mo ní kó má bá àwọn pípọ̀ yìí rìn? Àìtí kò falẹ̀ nífa ti ń ṣe yìí o. Ṣòrí pé bad influence lọ jẹ́ lórí ẹ̀. Mo ń sọ fún ẹ, ó ṣe wá ní bàbá ẹ̀ gba kitchen sá lọ. Ṣé ó jẹ gbèsè ní àbò kẹ́rù òfin sápò? Nǹkan tí ò yé mi náà kọ̀ọ̀kan ni. Á sọ bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ mọ́ ṣoríṣẹ́. Ṣé o ti ríṣẹ́ àìkò falẹ̀ nífa ti ń ṣe yìí o? Mo sọ fún ẹ má bá àwọn pípọ̀ yìí rìn mọ́. Bad influence ni wọ́n lórí ẹ̀ ṣoríṣẹ́. Àdẹ̀tọ́ ẹ báyìí o ti wá ń rude sí bàbá ẹ̀ torí pé ò ń bá wọn rìn ṣé wò rí yẹn ni. Mommy, I'm not rude. Ẹ wo bí nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ now. This is very simple. Okay, ọjọ́ yẹn Daddy Salamo sálọ. Ó ṣẹlẹ̀ now. But I pé bẹ́ẹ̀ ń ṣe rí nìyẹn. I'm sorry. I'm sorry. But ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ yìí ṣírò ara wọn náà. Wọ́n kò fẹ́ meet and that's all. Ṣé kò ní wọn mẹ́jẹ sọ fún mi? Èmi ò ṣetán láti meet anybody o. Jẹ́ kó wà láyé wọn kémi náà wà láyé tèmi. And I need you to promise me pé o ò ní ní nǹkan kan ṣe pẹ̀lú woman yẹn àtọmọ ẹ̀ mọ́. Mommy. Bẹ́ẹ̀ni, bí ṣe fẹ́ nìyẹn. Okay. Tell me what I fẹ́ nìyẹn. No problem. What's one? I should go. Nǹkan tí àwọn òbí ẹ̀ ṣe ń sá fún mi kò yé mi. Mo kàn ní kémi àti wọn ríra ká lè ní gbólóhùn kan tàbí méjì. Kí ni ìdí tó ṣe wá ń sá fún mi? Mommy, nǹkan tí ò yé mi náà nìyẹn. Because I'm still wondering what is going on. As in, ó wà so clear pé ṣe náà avoiding. Yes, because mọ̀ wọ́n rí, wọn mọ̀ yín rí, then why don't sá fún yín? Kò ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ wọn bí kan àbọ̀ṣẹ̀ yín bí kan. Because it was so obvious pé ṣe náà avoiding and I don't know why. Dájúdájú, nǹkan tí mo rò gan-an òun ló ń ṣẹlẹ̀. Ẹ̀rùn kankan, kí ni nǹkan tí ẹ rò? A jẹ́ pé ìwọ ni Táyé lolú mi, ìkejì Kẹ́hìndé tó sọ. Táyé what? Táyé lolú mi. Ẹ̀bùn olúwàjọ ọkọ mi, ẹ̀bùn ọkọ mi ò dẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́ ṣàánú mi mo bẹ̀ ni, olúwa ń dẹrù lọ báyìí, ẹ̀bùn Mommy, tí ẹ wojú. listen to me. Ibi tó àmọ́ mo lè lọ.
I can live my life the way it pleases me. I'm an adult. Mo bá adult ní èlò tó bọ̀ torí Ọlọ́run ṣàánú mi tí ewu ti kúnlẹ̀ àbí àmọ́ mọ́ mi lára kó gbogbo wàhálà mi lórí ẹ̀. Mọ́mi, èmi ló yẹ kí n máa bẹ̀ yín. Èmi ló yẹ kí n máa mi pé kẹ́ ṣàánú mi. Ẹ sọ òótọ́ ọ̀rọ̀ fún mi. Ẹ sọ òótọ́ ọ̀rọ̀ dibẹ̀ fún mi. Sórí òótọ́ ọ̀rọ̀ tó ń tẹnu mọ́ yẹn ni òye mi báyìí. Fine. Kò yé yín. Good. Listen, tí o bá ti yé yín kò sí wàhálà. Ẹ jẹ́ kí n máa lọ. Tó bá ti yé yín ẹ pè mí lórí fóònù mi. You have my number. I'm not changing my phone. Ẹ̀bùn Olúwa, ojú mi. Ṣé o ṣàmọ̀ pé ìwà àtàbúrò ẹnìkan náà ní lọ́wọ́ mi? Ṣàánú mi Ẹ̀bùn. Mọ́mí, èmi náà bẹ̀ yín ni. Ẹ ṣàánú èmi náà. And the sooner you tell me the truth, the better for us all. Ṣé yẹn tẹ́ bá sọ tọrọ bẹ fún mi, any problem. But tẹ́ bá sọ, máa ṣe nǹkan tó wà nù ni. Torí Ọlọ́run, wá ṣàánú mi ni. Tí ẹ̀rù gbó wàhálà mi lórí Ẹ̀bùn. Ṣàánú mi. You can't do this to me. Ẹ̀bùn, ó yá, ṣé orí pò ṣe wà yìí máa sọ̀rọ̀. Ẹ̀bùn máa sọ̀rọ̀. Okay. Ó sùn ni. Kí ló dé? Tí nǹkan kan oorun mi ni. Oorun ló dẹ̀ ń wá ẹkún mu bí omi. Tó tún wá ń sunkún bí ìgbà tí èèyàn bá ń sẹkún di orin tó ń kọ. Ó dẹ̀ kò sí kankan. Ṣọ́rọ̀ mi ò tẹ́kùn ni. It's been 4 years we got married. Mi ò tí ì bímọ ọkọ fún ẹ. Ó wá ní mò ń sunkún. Bẹ́ẹ̀ tó bá gbàgbé nígbà tá a ṣe ìyàwó. Ìyá mi ṣàdúrà fún mi. Ó ní máa finú ṣoyún máa fẹ́ yìnbọn mọ́. Ó ní máa bọ́kùnrin àbíró máa bóbìnrin àbíyé. Ta ni mo wá ṣẹ̀? Ta ni mo ṣẹ̀ tí ó foríjì mi? Ìwọ náà wo mo jí ọ̀rẹ́ mi. Lẹ́yìn táwa márì tán lòun náà ṣe wedding títí ẹ̀. Ó ti ń tọ́ ọmọ lọ́wọ́ náà. Ó wá ní mo sẹ́kùn lórí. Ìgbà ó ní mi ò ní máa sùn. Romake, please stop it. Come off that. How can the problem here now? Mo ń ṣe fault ẹ. Ọlọ́run ló ń ṣọmọ. Moreover, a ti lọ hospital. Doctor ní kò sí nǹkan tó ń ṣe àwa méjì. The best thing ni pé ká fọkàn wá sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run adé gbàdúrà wa. Òkìkí, ìrètí pípẹ́ ó máa ń ṣọ̀kan láàárẹ̀ ni o. Lóòótọ́ ìwọlé understand. Bọ̀ àwọn ẹbí ẹ̀ kọ́. Ṣé bó ṣe yé wọ èso máa yé wọn bẹ́ẹ̀ ni? Before you know it, sí wọn lọ fàyàwó kan wá fún ẹ. Ọwọ́ ẹ kò pè mí ti sẹ́gbẹ́ kan. No, Bonnie, please just come off that. Come off that. Sorry, let me tell you something. See, I'm a man of myself. And I'm highly principled. Nobody can just go to the village. Kí ọkọ lọ sí abúlé ẹ̀sìn kó lọ gbé junk kan wá sínú ilé fún mi kó lóun fún mi níyàwó. It's not possible. But I think I have an idea. What idea? Ìgbà tí mo lọ sí abúlé tí mo lọ iṣẹ́ ńgbà yẹn, àwọn ní bàbá kan tó treat mi ìgbà tí mo strong ìgbà yẹn. Mo dẹ̀ fi pé bàbá yẹn mọ̀ nípa ọlọ́mọdé. So ìwọ mọ̀ bàbá kan bì kan ló wá àìdẹ fún mi láti jọ ẹ̀ ló jẹ́ ká ti lọ síbẹ̀. Wọ́n ní ìgbà lè sọ̀rọ̀ báyìí. Mo fi pé bóyá o lè má like nǹkan tó wà fetish bí nǹkan dúdú ni mo ṣe sọ fún ẹ. Kí ni? Àti dúdú àti pupa kódà àti purple lọ́wọ́ tí mo wà yìí gbogbo ẹni mo ready láti ṣe. Wo ìgbà ọ̀la fẹ́ lọ síbẹ̀ láàárọ̀ la. Ọ̀la àbọ̀ mọ̀ pé àárín ọ̀sẹ̀ la wà yìí. Ó ṣe é ká fi sí weekend. Irọ́ mi ò lè dúró di weekend kankan. Jẹ́ ká tètè lọ o. Jọ mo fọlọ́run bàbá jẹ́ ká tètè lọ. Anyway, okay, you know what? I'll find time this week. I'll lọ síbẹ̀. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Lójú ẹ̀ náà, ó yá come here. Come here. Listen, Baba. Àbò ìgbéyàwó mi lórí àbúrò bọ́sì. Torí ẹni pé ìyàwó ṣe decide pé ká wá rí torí ẹ̀yà àgbà náà lẹ́bọ̀ tẹ ní akílẹ̀ ní mọ̀sán ká mọ kíkan. Bẹ́ẹ̀ ni bàbá,
òótọ́ lọkọ mi sọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ má yẹ kí tèmi gbé nílé ọkọ mi ẹ jọ̀ọ́ bàbá. Padà jókòó. Èèyàn ò bẹ́kún wọlé èmi olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dùn. Ẹ̀rín lẹ́ẹ̀ bà jáde. Bọ́ bá rí bẹ́ẹ̀ àbí falẹ́rè òun lẹ́lẹ́rù ìpín yọ fọ̀nà wá ẹ mú wà ní ẹ̀wà. Ọ̀run mi làbára mi àgbọ́n mi regùn akòkò lókun ìwọ́láwọ́ àwa lọ́gbẹ̀rì àgbà mẹ́ta tó bá mọ̀ díẹ̀ ta ni ọ̀rán má fi ibi péré kọ́ má fi re pebi kọ́ má fòlòlò fọ̀hún wàá báyìí ń lò gírí ta. Èjèèjì mọ́gbẹ̀ ń ọ̀gbẹ́ nìkan ire kò kógún. Èjì ogbè lọ jáde Ifá níre. Ẹ̀rí ọ̀nà tí Ifá gbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀. Ọlálẹ́kun òmìnìkún ọ̀tàtàbírà kún akọ ajálọ́lá akọ àgùnlàlà lóṣù iwájú òkun ẹ̀yìn òkun òkun ọmọ ẹni kò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ọmọ ẹni lọmọ ẹni ń jẹ́ adáwájé tí ìṣọmọ olókun ṣẹ̀ní àndé dáfókùn tí ìṣọmọ olúradà dáfúndẹgbódòrògì tí ìṣọmọ olùkọ́pá wọ́n ṣe fáfẹ́ nini tí ìṣọmọ kẹ́yìn wọn léńjẹ wọ́n wọ́kọ̀ ọ̀mọ̀ràn yàn ajé wọlé wá okùn ń bọ̀ àti wọlé idẹ kò tún ire ọmọ ti dọ́dọ̀ yín. Thank God, thank God. Ifá ní ire mẹ́rin ló ń bọ̀ ìkan dúró lọ́nà ni ire ọmọ ti wọlé tọ̀ yín. Ọlọ́run ṣe ẹ bàbá a dúpẹ́ lọ́wọ́ Ifá kí wàá ní ṣíṣe ṣé ẹbọlá máa rú ni àbí a máa gbé tutù ó dẹ̀ pówó náà iyekíye tó bá máa ná wa mo ṣetán láti ná. Ẹ gbẹ́bọ ẹ ṣètùtù bẹ́ẹ̀mi bá ti kóyẹ̀ tán ń bí ọ̀tán àmọ́ bẹ́ẹ̀ bá ti dáṣẹ̀ jáde kúrò nílé èmi olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dùn ohunkóhun ohun abẹ̀mí tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ bá ti ń jáde ń bí mo sọ ohun abẹ̀mí tẹ́ ẹ bá ti pàdé báyìí ẹ gbé kẹ́ ẹ mọ́ gbé lọlé ẹ mọ́ kẹ́ ẹ mọ́ gẹ̀ẹ́ níbẹ̀ ni ire ọmọ ó ti wọlé wá báyìí. Bàbá nǹkan tẹ́ ẹ̀ ń sọ yé mi o ẹni tá bá ti jáde síta nǹkan abẹ̀mí tá bá ti rí ká gbé lọ ká lọ máa kẹ́ ká máa gẹ̀ pé òun ló máa lànà fún wa but excuse me sir ewúrẹ́ nǹkan abẹ̀mí ni àgùntàn nǹkan abẹ̀mí ni sweetheart. ẹ má tún gbà wípé alájálè kò tà ń sìn abẹ̀mí náà ìyá rẹ̀ ṣe ń sìn ẹ̀ náà láti jó ìran so mi understand wọn tẹ́ ń try láti sọ sá. kì í ṣe ewúrẹ́ bẹ́ẹ̀ kì í ṣe àgùntàn àmọ́ bẹ́ẹ̀ bá ti jáde ohun abẹ̀mí tẹ́ ẹ bá rí Ifá yóò tọ́ yín sọ́nà ẹ̀yin ẹgbẹ́. wá ní ọmọ kí ló ṣe é kúrò lọ́nà náà kí ló ṣe é tó lẹ́nu mọ́tò eléyìí sórí mọ́tò yìí kò dá ó máa ń payọ̀ má fi káyà ṣeré lẹ́ ó ti gbọ́. àníkí ni ọmọ kékeré ní ilẹ̀ ti tutù kò yá kó máa ṣe nínú òtútù báyìí. bẹ́ẹ̀ bá ti ń jáde ń bí mo sọ ohun abẹ̀mí tẹ́ ẹ bá ti pàdé báyìí ẹ gbé. ó dà ní pé nǹkan abẹ̀mí tí bàbá sọ nìyí o. mi ò understand tí wọ́n sọ. o understand ìwọ understand kò burú ó yé mi tí ò bá yé wo ó yé mi. pẹ̀lẹ́ ṣe ti gbọ́ òun má fi táyà ìṣeré mu báyìí yóò darí kó ti bọ̀ sí ṣé bàjẹ́ sweet wàá ra cheese àbí ó yá máa bọ̀ jẹ́ lọ ra sweet fún ẹ good boy. Yeah. We had no choice, my dear. Torí ẹ̀ ni a ṣe lọ sọ́dọ̀ bàbá ẹ̀ and kò sí nǹkan tá a lè ṣe than nǹkan tí bàbá ní ká ṣe kó tó fà nìyẹn and we are very sorry. Please forgive us.
Olúwa ọkọ mi, jọ̀ọ́ má bínú sí wa. Ọ̀rọ̀ ọmọ ni mo ṣe. Lẹ́yìn ìgbà yẹn gẹ́gẹ́ bí bàbá ṣe sọ, mo finú ṣoyún, mo bí ọ̀rẹ́ Olúwa àbúrò ẹ̀. Bó ṣe rí nìyẹn, ṣàánú mi. Ẹjọ́ mi kọ́. Did you get this away from me all these years? Mommy, that's what we're doing. I didn't ever mention it for once. Our mommy boy, wọ́n ṣe ọkàn ní lọ́wọ́ ni, wọ́n máa jẹ́ wọn sí. Okay. Alpha one. Ọkọ mi. Pẹ̀lẹ́. Ọkọ mi. Pẹ̀lẹ́ kú jókòó. Àjọpẹ́, mo rẹ̀ ní kejì. Ojú mi lè tán mi. Òkìkí. Èmi ni. Ṣé bàbá ẹ ni? Yes, that's my dad. Ọlọ́run ọba wa má rí ìdí. Àṣé lóòótọ́ lòwe àwọn Yorùbá tó ní pé òkè òkú lòkú rè bàbá ọmọ ló lọ́mọ. Ṣé pé ọ̀dọ̀ bàbá ẹ ló ti ń gbé látọjọ́ yìí? Oh yes. Ọ̀dọ̀ wọn ni mo wà látijọ́. Àmọ́ Òkìkí, kí ló wá dé tó ṣe báyìí? Mo wá ẹ̀. Ọjọ́ mò ń bọ̀ o. Hello. Yes, ma. Àlàáfíà. Mọ́mí, mo ní kí wọ́n á dágbére fún yín ni pé mo ti ń padà sí Èkó ni. And mo rẹ̀ ní kí o sì mọ̀. Ẹjọ́ tó bá ti di ẹ bá mi fún ní lẹ́tà yìí. Tó bá ti kà á láti understand nǹkan tó wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní àwọn kankan tí mo tún ṣètò fún un. Ẹ pẹ̀lẹ́. Yes. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ kílé o. Ẹ pẹ̀lẹ́. Ẹ ra o. Ẹ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ mà, ṣé kejì wà lẹ́wọ̀? Kejì. Bẹ́ẹ̀ ni. Kejì rẹ̀ pé tẹ́ẹ̀ fi dà lálẹ́ gan-an. Àwọn ìyá àfin nù olè. Ajẹ́ ló ti rí. Àtìgbà tó ti lẹ́nu ẹ̀sìn tó ní tí ò rẹ́ nígbà nínú ọkùnrin bíi márùn-ún tó dájú ọkùnrin. Tó ti fìtìjú kẹ́rù ẹ̀ lọ. Èmi dẹ̀ mọ́ bí tó kórí burúkú ẹ̀gbà lọ. Mo máa dààmú o. Ṣé ló ń dà mí ríboríbo? Bó ṣe ẹ̀sìn tán díẹ̀ ló kù lórí ọ̀rọ̀ kejì. But ẹ jọ̀ọ́ mà, kejì lóyún. Bẹ́ẹ̀ ni mo lóyún. Mo lóyún fún ẹ. Mo fi oyún náà bí ìbejì. Àmọ́ nínú wàhálà ìlàìlò ìkan nínú àwọn ìbejì náà sọ nígbà tá a wà lábúlé. Ṣùgbọ́n ó dá mi lójú pé Táyé lolú mi. Òun ló jókòó síwájú mi tí mò ń wé. Ṣùgbọ́n kankan tí ó yé mi ni pé báwo ni Táyé lolú ṣe dọ́dọ̀ ẹ̀ Òkìkí? Kejì, ìṣòro ibi tí ọ̀rọ̀ bí dé dúró báyìí. Wá ní ọmọ kí ló ṣe kúrò lọ́nà náà?
kí ló ṣe é tó lẹ́nu mọ́tò ẹ́ ṣó eléyìí sórí mọ́tò yìí kò dá ó máa ń payọ̀ má fi káyà ṣeré ń bẹ̀ ó ti gbọ́. àní kí ni ọmọ kékeré ní ilẹ̀ ti tutù kò yá kó máa ṣeré nínú òtútù báyìí. bẹ́ẹ̀ bá ti ń jáde níbi mo sọ ohun abẹ̀mí tẹ́ ẹ bá ti pàdé báyìí ẹ gbé kẹ́ ẹ máa gbé lọlé. ó dà pé nǹkan abẹ̀mí tí bàbá ń sọ nìyí o. mi ò understand tí wọ́n sọ. o understand ìwọ understand kò burú ó yé mi tí ò bá yé wo ó yé mi. pẹ̀lẹ́ ṣe ti bá òun bá fi táyà ìṣeré mu báyìí ò darí kò tí wọ́n ti ṣé bàjẹ́ sweet wàhálà tí ìzàbí ó yá máa bọ̀ jẹ́ lọ ra sweet fún ẹ good boy. Yeah. Àmọ́ ṣé mi ò tiẹ̀ wá mọ̀ pé ọmọ mi ni mo gbé sí àkàtà mi tí mo tọ́jú látijọ́ yìí àti pé pàápàá jùlọ. ìwọ lọ́hùn àṣírí òun kábíyèsí mo dúpẹ́ ọ́ ṣùgbọ́n mo rẹ́ni kejì mo bẹ̀ ẹ́ jọ má bínú sí mi mo pé you've gone through a lot but bí nǹkan ṣe rí nsìn nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé mo ti níyàwó tèmi tó túmọ̀ sí pé mi pẹ̀lú ẹ̀ á lè fẹ́ra mọ́. ṣùgbọ́n mo fún ẹ ní ìdánilójú kan lé ní pé àti wọ àti àwọn ọmọ ẹ gbogbo nǹkan kí nǹkan tí máa fi máa dùn yín nínú kọ́ ló máa fi wọ́n mi ìyàkíyà kan ní jẹ yín mọ́ I promise jọ̀ọ́ dáríjì mi. Ọlọ́run ọba. Èmi lọ́pẹ́ mi pọ̀ tó ilé ní pé mo tún máa fojú rí Táyélolú mi. Táyélolú ìjìrẹ́ Òyìnlá ọba ọmọ ọkọ ọba pé méjì ló wọlé tọ̀ mí wá. Lójú orogún ìjìwọ̀rọ̀ lójú yẹ ọmọ Kẹ́hìndé ìjìrẹ́ Òyìnlá ẹ̀dùnbẹ̀lẹ̀ jẹ́ orí kìlọ̀ ọbẹ̀ kìsì bẹ́kẹ́sẹ́ ó pè wọ́n ní alákìísà ó ṣalákìísà dùn nígbà aṣọ bómi kí n bẹ relé kìmí kí n padà lẹ́yìn ẹ̀ àfijù ọmọ tó ń gbàdọ̀bálẹ̀ màmá àfijù ọmọ tó ń gbàdọ̀bálẹ̀ bàbá àfijù ọmọ tí ń gbàdọ̀bálẹ̀ bàbá àfijù ọmọ tí ń gbà kúnlẹ̀ ìyá ẹ̀ wíníwíní lójú orogún Táyélolú. kò ní rẹ̀ tó padà gbàrẹ́kẹ́ lẹ́mí ò dá sí i ìgbẹ̀yìn yá dùn. inú mi dùn rẹpẹtẹ lọ́jọ́ rẹ̀ wípé èmi àti àwọn ọmọ rẹ̀ a tún lè wà nínú ayọ̀ a lè wà nínú rẹ̀ pọ̀ dùn a lè wà nínú ọlá tó tó yìí Ọlọ́run mà ṣe o Ọlọ́run mà ṣe o. ṣẹ́rí nǹkan tí máa sọ fún mi ṣẹ́rí tábánikà máa sọ ìtúnú lójú lẹ́nu mami èmi ni bẹ́ẹ̀ ni torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn ti fi ń ṣe ẹ̀yẹ wọn ní ẹ̀rí Kẹ́hìndé tí ò ní táyé Kẹ́hìndé tí ò ní táyé tó máa ní táyé nìkan báyìí máa parọ́ máa ní ẹ ó lọ ọjà ó lọ oko ó lọ Ìbàdàn lọ́ra aṣọ wa and all that ẹ wọ inú mi dùn ṣe àwọn tí wọ́n ti máa sọ fún yín pé kò sí nǹkan náà téèyàn bá ń pass through ní ayé yìí fúngbà díẹ̀
láì mọ̀ pé mo ṣe máa fojú kan Táíwò mi at last. Àwọn náà rẹ̀ ní báyìí sẹ́yìn ẹbí aláyọ̀ lẹ́bí wa. And you see, Sherry, èmi gan nínú mi dùn jù. I must tell you this. Because now I know my true family. For real, I'm just happy to have you guys around. Inú mi dùn gan láti mọ̀ yín. Tó bá rí bẹ́ẹ̀, sí àlàáfíà, àìkú baálé ọ̀rọ̀, ìgbé ayé tó tuntun, àti ẹbí tó wà nínú ìṣọ̀kan. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́. That's my brother. Mami, èmi náà ni. Èmi mo rẹ́ni kejì náà ni. Àwọn ọmọ mi ni. Mo rẹ́ni kejì. Àwọn ìjìrẹ́ rí. Ìjìrẹ́ òjìlákì. Ẹ̀dùn àgbórí igi rété rété. Ọ̀kan ní ìbá bí. Èjì ló wọlé tọ̀ mí wá. Kábíyèsí Elédùmarè. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni. Ìlérí rẹ̀ ò lè tà sí. Ọjọ́ mò ń bọ̀ o. Hello. Yes, ma. Mọ́mí, mo ní kí wọ́n á dágbére fún yín ni pé mo ti ń padà sí Èkó ni and mo rẹ́ni kí n sì ẹjọ́ tó bá ti di ẹ bá mi fún ní lẹ́tà yìí tó bá ti kà á láti understand nǹkan tó wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ làwọn kankan tí mo tún ṣètò fún mi. Ẹ pẹ̀lẹ́. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ kílẹ̀ o. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra o.
ẹ pẹ̀lẹ́ o rárá o ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ àwọn eré òkú pẹ̀lú ọgbọ́n àrékèrèké láti wàá rò ká ara wúlé ògùn rárá ó jẹ́ ní lẹ́tà nìkan ní bẹ́ẹ̀ màgà bíi tí ń yá yìí wọ́n ń kà ní o gbogbo tí ń bẹ́nu rẹ̀ lọ́rí ẹ̀mí rẹ̀ ń kà mo fojú inú rẹ̀ ọlọ́run ti ní àjẹmọ́nú tèmi ní owó yìí. lálùkù pé kí ló dé ọ̀dà mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ kí ni lájọrí irun tí mọ̀rẹ́nì kejì tọ́ra ń gbá ẹ̀ tó fi jẹ́ wípé irú ohun tọ́tọ́ kò ṣe fún ló ń ṣe ni dákun mo fi ọ̀sọ́ mi. mọ̀rẹ́nì kejì ò ṣe mí àmọ́ tí ò bá sí ohun tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe é. nítorí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí oyún ti wọ̀ ọmọ sì tán ti wọnú ẹ̀ pàápàá Yorùbá sì bọ̀ wọ́n ní ọjà tọ́mọ bá ti wọnú ẹ̀ òkúta wọ̀ ọ́ ọwọ́ àgbà kí agbọ́n díẹ̀ ó sì tán gba kéèyàn wá sí ọ̀pọ̀lọpọ̀ sùúrù gàbádáyà. kò ní da fún sùúrù. ẹ má jẹ́ sọ pé kò ní da fún ẹ̀yin gan fúnra yín. o ti ń sọ bẹ́ẹ̀. mi ì tí ì sọ ẹjọ́ tẹ bá dá ló máa mú èsì tó tọ́ sí olúkálùkù yín wá. Àkàndé kí ni mo ṣe fún ẹ kí ni nǹkan tí mo ṣe wá náà ṣé mi ni mò ń ṣọmọ ni ó fún ọmọbìnrin lóyún lọ́sàn-án ọkọ̀ orúkọ ogun wákà mi mọ́lé ó tún bí tótó yìí ọmọ géńdé tótó yìí síta mi ò dẹ̀ fúra àórí mi ló máa da fún ẹ àdàbí tó bá jẹ́ pé ìwà tó wù sí mi yìí ó tọ́ sí mi nìkan ló kù lórí mi ò ní da fún ẹ aláboyún ẹ pẹ̀lẹ́ o wàá má gbà o ò tí ì rí ibi dé sí rárá máa fún ẹ láàrin tó jẹ́ pé wàá wú lókè wàá wú sálẹ̀ wàá wá bẹ́ẹ̀ pè gbogbo yín ẹ gbà. lálọ́ pé díẹ̀ àdẹ́ẹ̀dẹ́ mi náà. bọ̀dá sáré wàhálà wà o. wàhálà ò sí. irú orin wọn la fẹ́ kọ sí gbẹ̀dú ìbáyìí. wo kò tí ì sí wàhálà kò sí wàhálà sórí orin tó bá gbà tèmi mọ̀ pé ó lè jó sí tí lálọ́ pé lè jó sí dáadáa òun là á kọ sílùú gbẹ̀dú ẹ̀yin ẹ̀ fọ́gàn balẹ̀. ẹ wo àyà mi ń já o ẹ sọ pé bó ṣe máa rí rèé o. ìyá àbúrò àyàrí ọjà kò sẹ́ni tí sọ fún yẹn pé bí ó ti rí ni kódà ìwọ fi sírò ara ẹ pé ìwọ náà nírú tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí òní barajẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ́ barajẹ́ jù bẹ́ẹ̀ lọ àmọ́ ìwọ wá fọkàn balẹ̀ ń ọba àgbà tó ti ń rẹ́mi lérí ìjókòó yàn yín ìwọ fọkàn balẹ̀ èmi ò wọlé lọ nísìn wọ́n bá a sọ tọ̀rọ̀ wọ́n kì í lọ́rọ̀ níbi títí gbọ́ dáadáa yóò gbọ́ tó bá ti wá gbọ́ dídàn lọ sí oṣù fún mọ́ sọ bẹ́ẹ̀ fún yín. ṣé ẹ rò bẹ́ẹ̀. kì í ṣe pọ́ dá mi lójú nìkan mọ̀ bẹ́ẹ̀ ni ń bọ̀ ẹ̀yin fọkàn yín balẹ̀ kódà yóò dáná fún yín ẹ jẹun ẹ mú mi ń bọ̀. ẹ máa kú fàájì o ayé kan máa yẹ̀yàn jù báyìí náà lọ lẹ́tọ́ pa lẹ́tọ́ sẹ́yìn iṣẹ́ ẹ ti parí tẹ̀ ń ṣe inú ilé kẹ́ tó jókòó. ẹ má bínú ìyá wa mo ti gbá yàrá mo ti gbẹ́ńkùlé ìta yìí nìkan náà lò tí mò ń gbá lọ́wọ́ lẹ́yìn mú mi wá ní ìsinmi díẹ̀ ní ìyá wa. ẹ máa kú kíkà o ẹ ti gbá yàrá ẹ ti gánú ilé ẹ̀yin pàtẹ́jọ́ wá ṣe ogun ohun àní jẹun nínú ilé mọ́. á jẹun ìyá wa ẹ jẹ́ ń gbá àyíká ìtàn ìwà dání ẹ kúkú mọ̀ pé iṣẹ́ wà lára yín sọ̀lẹ̀ ẹ̀yin náà mọ̀. ṣé nígbà tí bálùwà pasúnlé kẹ tó mọ̀ pé máa dáná ni. àfi kí tiẹ̀ nìkan kí lẹ̀ ń bá kà ṣé ìlẹ́kàn lóyún ni bá tiẹ̀ lóyún bá bímọ aṣá àrọ̀mọ́ lẹ́yìn ẹ̀dìyẹ àbí mo ló ti gbóyún orí burúkú wá gan tó fi ń ni mí lára nù ilé gan pàápàá gan.
bọ́ọ̀sì tí ń ba lọ yìí bóyá lọ́ọ́ rúre tó sọ rè olóyún ẹyẹ. àbájọ tẹ́ ẹ̀ fi róyún níní ẹ mọ̀ ṣe báyìí sọ̀rọ̀ sọ lóyún ẹ wà ní kẹ́ lóyún kọ́lọ́n jẹ́ gbọ́ pákẹ́ lè gbọ́ po. ìyẹn èmi wàá gbà nínú ilé yìí wàá gbà. ìyáálé mi mo fẹ́ kẹ́ fojú pa gbogbo àṣìṣe mi rẹ́ kẹ́ dáríjì mi kẹ́ wò pé ọmọ kékeré ló ń ṣe mí. èmi máa ti dáríjì ọmọ tó fi bú mi ń jọ sí mo mọ̀ kó fi rán lọ́run létí ni ọlọ́run adé ṣe tèmi lásìkò tó tọ́ àbí nítorí toyún ẹ̀ tó bàjẹ́ ló ṣe lọ́n èmi ò mọ kọ́kọ́ ń pa ẹ o ọlọ́run rí inú mi o ọlọ́run rí ẹ ọlọ́run rí gbogbo wa mi mọ kọ́kọ́ ń pa ẹ o. mo mọ̀ pé ẹ mọ kọ́kọ́ ń pa ẹ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi tọ́jú Mọ́rẹ́níkejì mi dáadáa kò ní kó mọ́ yín lọ́wọ́ àdìrú àdìgbò à. Mọ́rẹ́níkejì ibi òun náà ló ti ń tọ́ nǹkan ẹ̀bọ̀ látijọ́ yìí àjọ máa tọ́ ọjọ́ máa dàgbà ni kò ní ṣọ́kú mọ́ wa lójú àbírú ọ̀rọ̀ olùwà ń sọ lẹ́nu yìí. tèmi yé mi. ẹ gbà mí. Àìná dáná Àìná ojú mi náà ojú mi náà Àìná ta ló wà lé o Àìná ojú mi ẹ gbà mí o Àìná ojú mi mo ti dáràn ẹ gbà gbogbo ìpinnu mi láti fìtínà tí Àìná ìyẹn ìyá Mọ́rẹ́níkejì ó pin nígbà tí ikú bu àṣírí ẹ̀ ó dùn mí mo bá ní gbogbo ìyà tó yẹ kí ìyá Mọ́rẹ́níkejì jẹ tí ò dúró jẹ mo wá fi abo ẹ̀ lórí kejì láì mọ̀ pé ìdà tó ń bà kọjẹ́ ilé ara ẹ̀ ló bàjẹ́ ṣé tẹ́mi bá ti mú kejì bí ọmọ ayé mi àwa rí báyìí ayé mi bá ti dájú báyìí lọ. mo ṣe o iná mi dán wípé wọ̀dẹ́ kọ́kọ́ fi sínú ọ̀rọ̀ rẹ pé ìdá rẹ ti ń bá kọ jẹ́ kò mọ̀ pé ilé ara ẹ lòun ń bàjẹ́ bí ọba wa ṣe bẹ́ẹ̀ ni ṣé rúpò tó wà yìí ló yẹ kó wà níbi tọ́jọ́ orí ẹ̀ dé yìí pàápàá jùlọ orú ibi tí wọ́n ní wọ́n ti rí ọ tó ń gbà bọ́ kiri bọ́ bá wá ṣe bẹ́ẹ̀ tó rolú rẹ̀ lọ́wọ́ lágbára òjò wa wọ̀ ló ń kọ́ ń bo lọ̀rọ̀ rí ọba wa já sí. ẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ yàtọ̀ sọ́rọ̀ ìyá Mọ́rẹ́níkejì tó fi kẹ́wọ́ èmi fúnra lára mímọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n ti mú ọwọ́ náà léyìí ni mo ti rí kòkòrò ẹ̀dá ni ọ́ ó burú tiẹ̀ sì wà lára ẹ̀ ṣé béèyàn ò bá rọ́mọ bí láyé ṣẹ̀ṣẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ orí Yorùbá lẹ́ni ó bímọ ọmọ ni ó sìn èèyàn tí òbí náà bọ́ bá ń hùwà rẹ̀ ọmọ ni ó sìn bákan náà tó wá rí ń tó ṣẹlẹ̀ sí ọ yìí yóò kọ́ gbogbo àwọn tó bá súnmọ́ yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ ìwọ fúnra lára ẹ̀ pé kìí ṣe pé ọmọ orogún ẹni ọ̀tá ẹni ni ọmọ orogún ẹ bọ́ bá fà á mọ́ra tọ́tọ́ sọ́nà tọ́tọ́ tó ń fi ṣe sí àtiwà tó da ẹ̀ ó ṣeé ṣe kó padà wá sọmọ fún ọ lẹ́yìn wá ọ̀la bí irú ti kejì yìí àbí wọ́n gbàgbé wípé
bọ́rẹ̀ ò bá jọba ìwọ fúnra rẹ ò lè rọ́rẹ̀ ọba jẹ ni. Bàbá àgbà, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Tọ́pẹ́. Àgbáyé á túbọ̀ dalẹ̀. Tọ́ àmì o kára ó lé ní. Màmá ẹ má sunkún mọ́. Ẹ ṣe mí rárá. Ṣé bẹ́ẹ̀ ni mo jókòó yìí? Ṣé bẹ́ẹ̀ lẹ wò mí dàgbà? Ká ní pé ẹ ti wá pa mí láti kékeré nǹkan. Báwo ni mo ṣe fẹ́ di nǹkan tí mo dá lé ní? Àkọsílẹ̀ ẹ̀dá kò lè tà sí. Ìrìn àjò tó ní kálukú wa máa rìn ó ti wà nínú àkọsílẹ̀. Tí ẹ bá hùwà tẹ ò sí mi, báwo ni mo ṣe fẹ́ di nǹkan tí mo dì lẹ́yìn? Àbí báwo ni mo ṣe fẹ́ lọ pàdé aláàánú mi? Àbáwọn ọmọ mi tó sọnù. Màmí, ẹ ṣe mi. Ìdí nìyẹn tí mo ṣe wá yín wá síbí. Màmí, ẹ ṣe mi. Gbogbo nǹkan tẹ́ bá ṣe fún mi pátápátá, mo dáríjì. Ó káre, ó káre. Ìdílé lè tí mo fi kó àwọn ọmọ mi wá. Kẹ́ lè mọ̀ wípé mi ì fìgbà kankan gbàgbé yín rárá. Ojúṣe ọmọ sí ìyá, òun ni mo wá ṣe fún yín. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́. Ṣẹ́rí, gbogbo nǹkan tẹ́ ṣe pátápátá ẹ̀sùn mi bá rí ni. Òtítọ́. Òtítọ́.